Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi wípé ẹ káalẹ́, ẹ káàsán, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ fi ń wò kò àwa la máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú kò ní wá gbéṣẹ́ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti ṣẹlẹ̀ o, ó ti ṣẹlẹ̀. Àwọn àgbààgbà ni o, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti dìde. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti dìde, wọ́n ti bínú tán. Wọ́n ní sẹ́ẹ̀ mákòókò mi dáná, àwọn ti ṣetán láti kọ́. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti bínú. Ohun tá a fẹ́ kẹ́ máa ṣe nìyẹn. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti bínú. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti dìde ogun sí àwọn agbésùnmọ̀mí lórílẹ̀ Yorùbá. Ìyẹn nìkan kọ́ o. Báyìí wọ́n tún ti dìde ogun sí Sharia law. Wọ́n ti kọ́ o. Wọ́n láwọn ò fẹ́ Sharia law ní ilẹ̀ Yorùbá rárá, bó tilẹ̀ wù kí ó mọ. Bẹ́ẹ̀ ni o, World Chairman of the Yoruba Regional Alliance World, ìyẹn Pẹ́olúwa George Akínọlá, ó ti pariwo pé gbogbo ọmọ Yorùbá ti bínú, àwọn àgbààgbà ti bínú láti tọwọ́ bọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní orílẹ̀-èdè Yorùbá nípa bí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ṣe ya wọ orí ilẹ̀ Yorùbá, tí wọ́n rí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n lé wọn pa. Lẹ́yìn tí wọ́n lé wọn ní North West, wọ́n wá sá wá sí South West. Pé lọ́wọ́ yìí a ò ní gbà. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí a ò ní gbà o. Àwọn ò fẹ́ a ò fẹ́ wọn lórílẹ̀ bàbá wa. So ẹ̀yin àgbààgbà yìí náà lè dìde. Àṣẹ lè sọ̀rọ̀. Níbo lẹ́yìn yìí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ọmọ Adéyẹmọ ń pariwo pé ẹ jẹ́ ká bọ́. Ẹ wo àwọn àgbààgbà Yorùbá ni o, èyí tí wọ́n pera wọn ní Yorùbá Regional Alliance, ìyẹn YIRA, àti Yorùbá National Religion Council YONERA, pẹ̀lú Àgbẹ̀kọ̀yà, pẹ̀lú àwọn ọdẹ tó gbójú, àti àwọn Oòduà People Congress, ìyẹn ẹgbẹ́ OPC. Bákan náà àwọn Muslim Association of Yoruba Nation pàápàá gbéra, àwọn Mayon wọ́n ti bínú o. Àwọn yẹn nìkan kọ́, àwọn Yorùbá Nation Christian Association YOCAN wọ́n ti bínú o. Ẹ ti mọ bàbá rẹ̀, àwọn ìmọ̀ àdáyébá sì ní ìṣẹ̀ṣe ọmọ Yorùbá àgbèwà. Àwọn náà ti bínú tán. Ó bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà, àwa ò fẹ́ mọ́. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, ìdánde red ó ti wá lẹ́tìkẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti ń gbóná. Ǹjẹ́ ẹ ti mọ̀? Ẹ jẹ́ kí n ka àwọn tó ti bínú tí wọ́n fẹ́ dìde ogun ti agbésùmọ̀mí àti Sharia law nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni o, ìyẹn àkọ́kọ́ ni àwọn Yorùbá Regional Alliance YIRA, Yorùbá National Religion Council. Bẹ́ẹ̀ ni Àgbẹ̀kọ̀yà àti àwọn àgbẹ̀ tó gbójú, ó di mẹ́rin, pẹ̀lú àwọn OPC Oòduà People Congress, ó di márùn. Àwọn ẹgbẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá gidi ni ó, Yorùbá Nation tó jẹ́ ti mùsùlùmí, Mayon, àwọn yẹn náà ti bínú. Bákan náà àwọn ẹgbẹ́ Kristẹni nílẹ̀ Yorùbá gidi wọ́n ti dìde, àtàwọn ẹgbẹ́ ìṣẹ̀ṣe ní ká máa ṣe o. Bẹ́ẹ̀ ni gbogbo wọn pátápátá lọ bínú. Wọ́n ní àwọn ò fẹ́. Ẹ máa gbọ́, they also express strong opposition to the constitution set on the postponed inauguration of Sharia court in Oyo town. Tó túmọ̀ sí pé àwọn lòdì sí Sharia tẹ́ ẹ gbé wá. Ẹgbẹ́ o, wọ́n ní say no to Sharia, àwa ò fẹ́ Sharia law. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní àwa ò fẹ́ Sharia law tí wọ́n gbé wá. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ti sọ wípé kọ́ọ̀tì ń bọ̀ ní orílẹ̀-èdè yìí, tó lè jẹ́ pé ó ti ń di ìlú mọ̀ọ́ká tí gbogbo èèyàn ti pariwo pé ṣé wọ́n ń gbé Sharia law bọ̀ ni, ṣé wọ́n gbé wá ni. Àwọn àgbààgbà ti bínú o. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n ní tó bá gbà làwọn máa fi fún. Àwọn ò fẹ́ Sharia law kẹ́kẹ́ lórílẹ̀ bàbá wa. Kò sẹ́ni tí ò lè bínú o.
àwọn àgbààgbà náà ti wá bínú báyìí táwọn ò fẹ́ ṣẹ̀ríà lọ lórílẹ̀ bàbá wa o pé kọ́ ya máa gbé ṣẹ̀ríà wọn padà síbi tí wọ́n ti wá ibẹ̀ kọ́ dá padà kọ́ má rò pé ó máa wọlé wọn rárá. Ẹ máa gbọ́ bó ṣe lọ wọ́n ní ṣẹ́rí àwa nǹkan tá a fẹ́ ni pé orílẹ̀-èdè Yorùbá wọ́n ní ṣẹ́rí pé nígbà tí gómìnà Ọ̀yọ́ State ti jẹ́ kó yé wọn pé àwọn ò gba ṣẹ̀ríà lọ wọn náà ò fẹ́ o pàápàá jùlọ lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ẹ̀sìn wọlé pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi ẹ̀sìn wọlé tó dẹ̀ jẹ́ pé gómìnà Ọ̀yọ́ State ti tètè ta everybody lólobó wípé wọ́n ti ń wọlé o ẹ wá gbọ́ wọ́n ní we are ready we been able to tackle the bandits àwọn máa gbé súnmọ́ àwọn bandits yìí wòtòwòtò àti wípé àwọn máa rí pé ọwọ́ tẹ̀ wọ́n gbogbo àwọn agbésùmọ̀mí tó tún wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà tó fúndìí èyí wọ́n ní gbogbo àwọn afurasí tó jẹ́ agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní díẹ̀ ló kù o táwọn ti ń fi wá wọn bẹ́ẹ̀ ni o Akínọlá tún sọ síwájú ó ní gbà kan ní agbésùmọ̀mí máa wọ ilẹ̀ wa ló máa wọ ilẹ̀ Yorùbá tó máa fipá bánilòpọ̀ tí wọ́n máa lé àwọn àgbẹ̀ kúrò lórí ilẹ̀ wọn tí wọ́n máa wọlé pa àwọn èèyàn wa so ẹ̀yin àgbààgbà yìí mọ̀ mi lè sọ pé kà ní so ẹ mọ̀ wípé àwọn ará bí ń ṣe báyìí ẹ ò sì sọ̀rọ̀ látijọ́ yìí ṣùgbọ́n sí nígbà tí wàá lẹ́tìkẹ́ lẹ́sẹ̀ṣẹ̀ wàá lanu tẹ wàá sọ̀rọ̀ pé nǹkan tó ń ṣe rè náà wọ́n ní gbogbo yẹn wọ́n ní gone are those days tí wọ́n máa ṣe tó ń ṣe yẹn tó mú jẹ ṣùgbọ́n lọ́wọ́ báyìí a ti ṣetán láti ṣe self defence fún àwọn agbésùmọ̀mí tí wọ́n bá tún gbìyànjú ẹ̀ wọ́n ní a ti ṣetán o fún àwọn agbésùmọ̀mí tí wọ́n bá tún gbìyànjú ẹ̀ ó ní ìpele ní ètò ààbò wọn ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o àkọ́kọ́ ni wípé ṣe rí àwọn Nigeria Police Force wọ́n ti múra bákan náà àwọn DSS Department of State Service wọ́n láwọn náà ti múra o ṣùgbọ́n wọ́n ní tí gómìnà bá kùnà láti dáàbò bò ìlú àwọn ò ní nǹkan méjì jù pé káwọn rí pé àwọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lọ wisdom wọ́n para action tá a fẹ́ lélẹ́yìí ẹ wo Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ìkọlóníà mo gbádùn ọpọlọ àti nǹkan tẹ́ ẹ mú wáyé ó ti fi hàn pé gbogbo ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá wà ní ìrẹ́pọ̀ tó dẹ̀bi jẹ́ pé kò ní túká Ọlọ́run á bùkún gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ fẹ́ ìlọsíwájú fórílẹ̀-èdè Yorùbá nation ṣẹ́rí ìdájọ́ Ọlọ́run yóò sì dé bá àwọn agbésùmọ̀mí ẹ wọ ẹ̀yà mẹ́rin bàbá mi bá a ṣe ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá nation ni o la fi sọ pé a máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá ó dàbọ̀.